lórí kúkì ní bí gbogbo ìgbà ṣe táì ó ti táì bàbá níwá lára ara níwọ́ ebi pọ̀wọ́ àárọ̀ jẹjẹ àárọ̀ aṣọ wọ̀ àárọ̀ mímu àrílé wọ̀ àrílé sùn ẹ bá wà bẹ bàbá ó ti pọ̀ jù. ọ̀rọ̀ nàìjíríà ti wá dé gbìnrín ọ̀tẹ̀ tó jẹ́ pé bá a ṣe ń pàkan nìkan rú níbo là ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà. àwọn ọmọ nàìjíríà máa ń ké àwọn ọmọ nàìjíríà ń pariwo lójoojúmọ́ wọ́n ní nǹkan ò rọrùn wọ́n ní nǹkan ò dẹrùn wọ́n ní nǹkan ò rọgbọ. wọ́n láti jẹ àti mu àti ná àti lò àti gbọ́ bùkátà ó wá dogun dọdẹ nínú ilé. wọ́n lọ́rọ̀ nàìjíríà wá dàbí ọkọ̀ tí ó ń padà sẹ́yìn. àwọn ọmọ yorùbá àwọn gan ti ń pariwo àwọn gan ti ń ké ó dàbí ẹni pé wọ́n ti kọ̀yìn sí ọmọ wọn ààrẹ Bola Ahmed Tinubu. ọjọ́ mélòó síra wọn láì tí ì di oṣù méjì lọ àti ń pariwo àti ń ké. yorùbá ní ojú tí ó bá ní kalẹ̀ wọ́n ní kò ní mọ tàárọ̀ sí pin. eléyìí ti fẹ́ kọjá pin o ojú eléyìí ó ti fẹ́ kọjá pin kódà ó ti fẹ́ fọ́ gan. wọ́n wá ní kójú ọ̀hún tó fọ́ kó tó máa wò ràkọ̀ràkọ̀ kó tó máa wò bàìbàì àwọn ọmọ nàìjíríà ti kégbe síta o. àwọn ọmọ yorùbá wọ́n ti pariwo síta wọ́n rawọ́ ẹ̀bẹ̀ wọ́n kúnlẹ̀ ẹ̀bẹ̀ kódà omi fẹ́ máa jábọ́ lójú àwọn ọmọ nàìjíríà níbi tí wọ́n ti ń pariwo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. wọ́n ní kọ́jọ́ kó bá wọn wá nǹkan ṣe sí kó bá wọn wá àtúnṣe sọ̀rọ̀ nàìjíríà wọ́n lélẹ̀ ti le jù ẹjọ́ sáwọn tó ń pariwo wá parọ́ ni sáwọn tó ń kígbe ṣé wọ́n parọ́ ni wọn ò parọ́. àmọ̀ye tá à ń ra abọ́ ráìsì nígbà kan àmọ̀ye tá à ń rà á lásìkò yìí àmọ̀ye tá à repo nígbà kan àmọ̀ye tá à ń repo lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀ kílò tọ́kì 500 400 600 nígbà kan 3000 naira lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀ gan. abọ́ ráìsì 1007 1006 1008 kí ló dé. ilé mi wà tó jẹ́ pé ó kéré jù tí wọ́n bá mánéèjì wọ́n jẹ abọ́ ráìsì 3 lẹ́ẹ̀kan nílé mi ẹjọ́ 1007 times 3 ká tó rata ká tó repo ká tó ròróró tó bá yọ ká fi nǹkan jẹ ká tó rẹ̀yìn gáàsì 700 800 650 eléyìí lé o àwọn ọmọ nàìjíríà ń pariwo. nàìjíríà ò dá ní yahoo ṣe pọ̀ tí nàìjíríà bá dáa kò ní sí yahoo oníkálukú akọjú wẹ́bí ọwọ́ ẹ̀ everything máa lọ létòlétò ṣùgbọ́n nígbà tí nàìjíríà ò dáa oníkálukú wọ̀nà àbáyọ. ẹ wo gbogbo àwọn tẹ bá lọ sí airport náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tó ń sá lọ sáńsá kọ́ńtì ẹjọ́ táwọn yorùbá túlù wọn ṣe lọ́hùn ṣáà máa sọ pé a fẹ́ sá lọ sáńsá kọ́ńtì àfẹ́ lọ máa gbé bẹ̀ àwọn yẹn túlù wọn ṣe ni ọmọ kékeré ń gba sálárì nílé outside country ní UK. bẹ́ẹ̀ni yes. ó ń gba sálárì as a citizen. 2,500 pounds in US. lọ́ba ṣàtúwò nàìjíríà ẹ̀mọye tó jẹ́. $1,600. ẹ̀yin náà wò ó àwọn olórí wa kàn fi àjẹ wá iṣẹ́ kí làwọn house of assembly iṣẹ́ kí làwọn senator iṣẹ́ kí làwọn senate representative iṣẹ́ kí náà ṣe lọ́fíìsì a ní o lè jókòó sínú AC kó náà máa gba AC sórí. exactly. Eating more than 30 million.
àtúndọ̀ fẹ́ lọ ra mọ́tò 40 million each person ẹjọ́ ìbọ̀lọ́ owó yẹn ṣé àwọn lè fi bọ́ àwọn ọmọ Nàìjíríà ká wà. 40 billion not USD. 40 billion naira ayé wọn fẹ́ bàjẹ́ ni. And 70 billion palliative. Nigeria have not gotten the 8,000. When are we expecting it? People are 100. It cannot work. That 8,000 naira cannot feed Nigeria. It cannot feed one family. A jerican of rice 1,000 now. The jerican of rice now is 1,000 naira. My dear brother, okay then give me 8,000 naira. Better I go do. If I buy 5 of the jerican of rice, that is 5,000 naira. How much it go remain? In a month. In a month. Ẹjọ́ nítorí Ọlọ́run nígbà téèyàn bá ra ráìsì ìdìríkà márùn-ún 5,000 naira nínú 8,000 ó kù 3,000 naira nínú 3,000 kí ló fẹ́ fi 3,000 ṣe nínú 3,000 yẹn láti máa sanwó lé láti máa sanwó omi láti máa sanwó agbálẹ̀ láti máa sanwó iná lọ́tún máa gba sọ́sídì lọ́tún máa gba táàsì lórí wa àwọn tá a kó sókè tó ń jọ lórí iṣẹ́ kí náà ṣe lọ́fíìsì tó ń gba 40 million tó ń gba 50 million tó ń gba 40 million ẹ̀yin ẹ wo nílẹ̀ ìdìmú ṣé Buhari ní àbí ní kíni tó ń láṣẹ àmọ́ra wọn lórí ní house àwọn tá a kó so lórí torí kí náà ṣe ń láṣẹ àmọ́ra wọn lórí torí owó ni owó tó yẹ káwa máa benefit ká máa jẹun ká máa wà òkè kí yà má jẹ wá ebi má fà wá ní Nàìjíríà ní bọ́lá òṣèké wa tó ní Nàìjíríà yìí òun làwọn jókòó ti tán pé ẹ máa fún wọn lówó pé kẹ́bi ṣèkan sí local government kí sí local government àní rí kankan àwa kan jìyà ìtọ́kọ̀ ń dùn mí ni wípé ló bá jẹ́ wípé àwọn ènìyàn wa ó lè conclude ni ká make up mind wa any campaign wọn anybody má jáde ló wọ́n gba anything lọ́wọ́ wọn bóyá fúnra wọn lára wọn náà ló máa tẹ̀ka tó máa láwọn gbéra wọn síbẹ̀ ni ìyà yìí ti pọ̀ jù sọ́fà yìí ti pọ̀ jù lórí epo lórí oúnjẹ lórí everything. No more suffering and smiling at all. ẹ wo iye tó ń gbélé rẹ́ẹ̀dì sí níbi ọdún mẹ́wàá sẹ́yìn èlò náà ń gbélé rẹ́ẹ̀dì lọ́gbà ẹ wo ilé òṣèlú gbà lọ́gbà báyìí mọ́ ẹ lè bínú kálẹ̀ fẹ́ kúrò bí kẹfẹ́ lọ sáré gbalé wọn kí ó tọ̀ ń da a room set container for this okera for this ọgbà now is 800,000. Yes. A room set container. Yes. 800,000. 800,000. And before e no be like that. About 300 or so. Ẹjọ́ kí ló fẹ́ báwo ló ṣe fẹ́ ká ṣe ẹ wá láwọn èèyàn sunúgbó àwọn èèyàn sojú títì ìtọ́ ó wá dìgbà tí ìtọ́kọ̀ dùn mí ni wípé àwọn ènìyàn wa a kì í ronú tá a bá ronú ni kì í ṣàwa mẹ̀kúnnù ara wa tá à ń ṣọ́gù ló yẹ ká lọ máa fọ́lé ara wa níbi tí àwọn olórí burúkú wọ̀nyí wà tán kó security ìwà owó mọ́ná ṣe kó security dìrà tí ìwà owó wọn bá mọ́ wọn nídìí security ẹni tó bá ṣiṣẹ́ tó dáa tínú ẹ̀ bá mọ́ kó nídìí security Ọlọ́run gangan ni security tó jù láyé àwọn ló yẹ kán lọ máa ká mọ́lé kán ṣàwọn mọ́lé. School fees. ẹ wo school fees àwọn ọmọ wa ọmọ ò lè lọ sí school mọ́ sí àwọn ọmọ yẹn ń là lórí school fees látòrí 90,000 ó di 300,000 báwo náà ṣe fẹ́ ṣe lórí gbogbo ilé ìtọ́gbé wa sí náà láti fẹ́ máa san 300,000 lórí ọmọ tá a máa san 800,000 lórí owó ilé tá a máa san owó iná tá a tún máa san owó omi à ń gbowó omi o à ń sanwó agbálẹ̀ à ń sanwó gbogbo ẹ̀ tóṣù bá tún parí àwọn oníṣẹ́ ìjọba ayọ̀ táàsì èló ló ń gbà òṣìṣẹ́ ìjọba míì sì yóò ti jẹ gbèsè oṣù tó parí owó sálárì ti tán èló náà fún òṣìṣẹ́ ìjọba tí mọ́tò ò ṣe é wọ̀ èló náà fún wọn increase sálárì wọn increase owó epo kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa la lépo àwa la supply Niger tá supply Ghana tá supply many country lépo níná àwọn tá a níyàn lé à ń jòkun alẹ́ran lé à ń jẹgungun ọmọ ẹlẹ́ran wa ń jọgun ọmọ aláṣọ wa ń wọ àkísà là ń wọ̀ aṣọ táwọn outside country tó ti lò kù sí UK gbogbo ẹ̀ UK London use òun náà máa kó wá síbí òun là ń sọ di bàràbàrà lọ́dọ̀ wa bí ọ̀dọ̀ wa ló yẹ kó ti máa káṣọ lọ sọ́run
torí Ọlọ́run kẹwàá lórílẹ̀‐èdè yìí gan. ẹjọ́ kí bàbá mú gbogbo nǹkan wálẹ̀ ọjọ́ ogbó ti dé ọjọ́ alẹ́ rẹ̀ ti dé kó má gbàgbà ìdálẹ́bi lọ́dọ̀ Ọlọ́run ọba ó sin Ọlọ́run ṣùgbọ́n náà sin Ọlọ́run ó lóun sin ànábì tó bá jẹ́ lóòótọ́ ló sin ànábì tó bá jẹ́ lóòótọ́ ni bàbá sin ànábì tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé ó fẹ́ kúre ẹni tó bá rúre ló máa kúre bí ènìyàn bá rúre kò lè kúre Tinubu fẹ́ kúre ó tún Nàìjíríà ṣe kó tó kú nípa ayé Ọbásanjọ́ àmọ́ ẹ̀ tó ń ṣẹlẹ̀ òun yìí wà lára àwọn tó ìsìnkú Ọbásanjọ́ gbà yẹn bí Ọbásanjọ́ ń ṣe nǹkan tí ò dáa and that's our time nǹkan ò rí báyìí gbà yẹn náà lóòótọ́ là ń complain ṣùgbọ́n kò rí báyìí kàtọ́ wa débẹ̀ ní gbogbo nǹkan wá di kíní ṣé ìlérí tó ṣe fún wa lélẹ̀ ṣé kì í ṣe ìlérí tí Tinubu ṣe fọ́mọ Nàìjíríà lélẹ̀ ìwà ọ̀dájú ló ń pelé ìnà ẹni tí ò bá mọ omi ọ̀dájú kò lè hùwà ọ̀dájú ẹni tó bá ti mọ omi ọ̀dájú ló máa hùwà ọ̀dájú tí ò bá mọ omi ọ̀dájú kò kúrò hùwà ọ̀dájú kó já gbogbo nǹkan wálẹ̀ kọ́mọ Nàìjíríà lè máa ṣàdúrà fún kó náà lè rọrùn wọ̀ kó lè súre ó ti yé ẹ bá wa bẹ bàbá kí gbogbo nǹkan kó wálẹ̀ I need everything kí gbogbo nǹkan wálẹ̀ ká máa jẹ nǹkan tó dáa a lè bínú lọ sọ́jà ká la fẹ́ lọ ra ẹja a lè bínú lọ́jà ká la fẹ́ lọ ra tọ́kì a turkey of kilo now a kilo of turkey now is 3,000 naira. That is true. 3,000. Yeah. Something that you bought 600 naira, 500 naira. 500 before. Must you eat turkey? Now me at the top, Baba. The same must you eat turkey? You chop meat now. Abado now. Abado the meat. So mama dey now. That one na awo. Ọlọ́run má pè tiwa níyà òun lọ̀rọ̀ pọ̀mọ́ ò sí lára ẹran iṣẹ́ kí ni pọ̀mọ́ ṣe lára ẹjọ́ ẹ bá wa bẹ bàbá kí bàbá dá gbogbo nǹkan wálẹ̀ kó fi gbogbo nǹkan kó fi rọ ọmọ Nàìjíríà lọ́rùn àdúrà wà lẹ́nu ọmọ Nàìjíríà àṣẹ sì wà lẹ́nu ọmọ Nàìjíríà tọ́mọ Nàìjíríà bá ní bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ ló máa rí tó bá ní kò ní rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ kóun náà lè gbàdúrà lẹ́nu ọmọ Nàìjíríà Buhari ti ṣe tiẹ̀ ó ti lọ ó ti bà gbogbo nǹkan jẹ́ ó lóun fẹ́ wá túnṣe Tinubu lóun fẹ́ wá túnṣe ni ṣé ìtúnṣe ẹ̀ lélẹ́yìí kì í ṣàtúnṣe kì í ṣe nǹkan tá àwọn ẹ̀sìpẹ́tì lọ́wọ́ Tinubu lélẹ́yìí tó kú wa yìí àwọn ẹ̀sìpẹ́tì gbogbo nǹkan wálẹ̀ ká máa rìn bó ṣe wù wá márùwá ò ṣe bínú rà mọ́ sí àmì transporter onímárùwá ni mí lórí gbogbo wàhálà yìí mo dá márùwá bíi méjì àbí mẹ́ta ló wà lọ́wọ́ mi mo ti sanwó méjì tán mo sá méjèèjì dànù eléyìí dájúdára mi ò gbé mọ́ o ò lè jẹ́ ó náà lówó ọ̀sẹ̀ kan for no reason mo dá padà pé agbára mi ò gbé mọ́ àti family man. Báwo ni mo ṣe fẹ́ ṣe nígbà tí mo bá san 40,000 naira lọ́sẹ̀ lórí márúwá? Màá bọ́ family, ọmọ máa jẹun, ìyàwó á jẹun, màá sanwó ilé, màá sanwó mi, màá sanwó gbogbo ẹ̀, màá sanwó ọlọ́dẹ. Ṣé nínú 2.7 million naira tó ń gbé márúwá lẹ̀ náà ni mo ti fẹ́ máa yọ? O ò lè dunúdunú kó ló fẹ́ sinmi ìwọ tó bá ti gba gbèsè o ti mọ̀ pé o ní kò ní kò sí sinmi tẹ́lẹ̀ à ń sinmi ọmọ Nàìjíríà ò ní sinmi mọ́ lórí wàhálà yìí kò sí sinmi mọ́ o lè gba márùwá 2.7 million kó ló fẹ́ sinmi ọjọ́ kan tó bá ti sinmi ọjọ́ kan o lè balance 40,000 naira a week ìsọmẹ́tì ò ṣe bínú gbà mọ́ Thank you so ẹ máa bẹ bàbá gbogbo nǹkan wálẹ̀ káwa náà lè máa ṣàdúrà fún àdúrà ló lóun fẹ́ lẹ́nu ọmọ Nàìjíríà eléyìí tó ń ṣe ìkọlà fẹ́ nta expect lọ́wọ́ bàbá kọ́ lélẹ́yìí kó fún gbogbo nǹkan wálẹ̀ ẹ wo olú àṣẹ báyìí aṣọ ò ṣe é bínú lọ láàlọ́jà mọ́ ẹjọ́ ẹ máa bẹ bàbá ó ti sú wa ó má jẹ́ ó dìgbà tí gbogbo ọmọ Nàìjíríà máa jáde náà máa sọ pé a fẹ́ dìde ogun a bá dé dìde ogun kò sírú tìtọ́lì kó sábùjá o ọmọ Nàìjíríà máa jà o ọmọ Nàìjíríà á jà lórí palliative tó ń sọ yẹn tó bá fẹ́ rí ìyọnu ọmọ Nàìjíríà ká máa sẹ́ndì owó yẹn iṣẹ́ ìpẹ̀sì àkáǹtì torí ẹ̀ náà ṣe ní ká máa ṣẹ́ náà ẹ̀ 8,000 is not even enough. 8,000 go tiẹ̀ kò ṣe. It's not even ẹnìkankan ní $1 million naira $1 million naira iṣẹ́ ìpẹ̀sì olórí burúkú mọ́tò tó lọ́fẹ́ rà fáwọn mi ní àwọn house yẹn owó yẹn kọ́ fi fún ọmọ Nàìjíríà kọ́ fi máa bọ́ ọmọ Nàìjíríà Ọlọ́run ti kẹ́ mọ̀ kí ló wà àwọn míì wà nínú house yẹn wọ́n ti rúùlù Nàìjíríà
3 times 4 times 6 times ṣé ibẹ̀ náà fẹ́ kú sí ni ṣé ibẹ̀ náà fẹ́ kú sí from governor to senate ṣé ilé ìyá wọn ni àbójóyè ìdílé bàbá wọn náà fẹ́ kúrò ń bẹ̀ ẹ tún wo gbogbo àwọn tí Tinubu náà tún ṣàbò mínísítà ṣèṣe àwọn tá a ti sìn kọjá àwọn tá a ti sìn kọjá ni Tinubu tún kó sórí kìnní tó lóun fẹ́ tó tún fi ṣe mínísítà ọjọ́ wo la fẹ́ bọ́ nínú yà àwọn ojú ti gbọ́ abẹ́ tí bàbá ilé lò egungun wọn ti tó sì wà òkè tó lè lò tó lè ṣiṣẹ́ lórí láti fi ra wọn jì fún Nàìjíríà Tinubu kì í ṣe nǹkan táwọn ẹ̀sìpẹ̀tì lọ́wọ́ yín lélẹ́yìn o bàbá ẹ bá wa ṣe kó dáa ẹ bá wa ṣe kó rọjú ẹ bá wa ṣe kó sùn ọ kọjú alẹ́ yín náà lè dáa ọjọ́ alẹ́ ni bàbá wà o ó ti yé ẹ bá wa bẹ̀ wọ́n kí gbogbo nǹkan kó wà òkè káwọn náà lè rọ́nà lọ torí gbogbo nǹkan tó ní kálukú bá ṣe lánàá jíyìn níwájú Ọlọ́run bá o ọjọ́ ìdájọ́ ó dúró lójú kálukú ẹ bá wa bẹ̀ bàbá gbogbo nǹkan wálẹ̀ ká lè máa ṣàdúrà ara ń ni wá àti fún ọ̀rẹ́ mi ní 100 naira lọ́wọ́ tí mo wà yí báyìí ó ní agbára a ní bó ṣe jẹ́ kí n tó fún ọ̀rẹ́ mi ní 100 naira pé ọ̀rẹ́ gbà lọ́mọ mi bóyá mo ti rí bí 500,000 mo ti rí extra nìyẹn mo fẹ́ fún yàn ní 1,000 tó jágbá owó ò ṣe fún yàn èèyàn ò ṣe ṣoore fún náà kò sí láti ṣoore fọ́ọ̀rẹ́ lọ́wọ́ tàwa yìí lórí fún kí ni bí gbogbo nǹkan ṣe tight ó ti tight bàbá ní wá lára ara ní wá ebi pọ̀wọ́ ààrùn jẹjẹ ààrùn aṣọwọ̀ ààrùn mímu ààrílẹ̀wọ̀ ààrílẹ̀sùn ẹ bá wa bẹ̀ bàbá ó ti pọ̀ jù.